Africa Content TV. Àwọn tó ti wà ní pé báwọn náà wọ́n fún wa lóko ní 20,000 bí wọ́n fà níbi kì í o aláàjì wa bàbá wa fàdúràfé slow currency síbẹ̀ náà. Yes. Ní onígbà lónìí currency. Ọlọ́run ní dáadáa sí yí o. Ohun tí ń bẹ lọ́wọ́ alájà Àdìsá currency òun náà. Òkè púpọ̀. Alájì wa Abdul TV currency òun náà. Sọpẹ́ kúnni currency. Jagunmọ́lú àpèsè currency. Àgbọ̀ yóò sì lé yóò dùkú lẹ̀ náà. Sọ̀dí ìbí currency. Ó dàrí. Ìwọ sí owó kò nà. Àpèsè currency tó ti dùkú lẹ̀. Àdìsá ọ̀kẹ́lẹ̀ dé Àdìsá currency. Alájì wa Muhammad Taofik Àdìsá wa òyìnbó currency. Ọmọ ọlọ́mọ náà lọ́mọ fi pa wálé kún un náà. Mọ̀mọ́ rẹ̀ bẹ láyé, ìyá àbèjì máa ń bẹ láyé. Àpàdé kí ayọ̀ balẹ̀ sọ̀kọ̀ ọlọ́run. Aláàjì ìṣẹ̀lẹ̀ ọ wà ní London báyìí. Gbogbo tí gbogbo bí ọba wà láyé lọ́dún ọmọ bẹ̀rẹ̀ láàbọ̀ ọlọ́run ni. Wọ́n jẹ́ tó wọ́n sọ fún lọ́wọ́ ìyá rẹ̀ láyé. Bọ́lá tí wọ́n fi òun sàárè yẹn tó bí ó tún wá bá ọmọ tiẹ̀ náà sàánú ẹ̀. Ọ̀nàrẹ́bù Yusuf bẹ́ẹ̀ tó jẹ́ ọmọ táyé kọ́rẹ́nsì. Gbogbo ẹ̀ ìmọ̀gẹ́rì owó àti Canada. Aisha bẹ̀ London. Ọlọ́dún náà wọ́n lè rọ́lá lè bá ní Canada. Ìròyìn máa ń tọ́jú àwọn tálíkọ̀ ọlọ́gbọ́n tó yà wọ́n àfáà kọ́lọ̀ mọ́ sàánú ẹ̀. Níbi ká sóore ká sì dáadáa fún ìyàrá yìí ká sì lọ́wọ́ bẹ̀ ọ̀gá ní bá ní kọ́rẹ́nsì. Ọlọ́run ló máa bá ṣe kúrẹ́ yá. Wọ́n lọ sí ìpínlẹ̀ fún ọmọdé àgbà lọ́wọ́ ọmọ ìlú náà. Lọ́wọ́ yóò kú lẹ́gbẹ̀ẹ́ yìí. Ó ti lè kọ́ pẹ́lẹ́ yìí tó alábíà tó ìlú máa fowó rà lọ́wọ́ àdúgbò ẹ̀ fún mi. Ọlọ́pàá ta ìgbàlú wa lọ́wọ́. Làhàwùlà wàlá kú wọ́tà ìdàgbàdà ìyá sí. Pírẹ́sidẹ̀ntì Anífowóṣe wọ́n á ní ìkó yìí. Fún àpèsè fans club. Àwọn ẹ̀rí tí wọ́n lè kú sí àwọn the president ọlọ́wọ́n ní dára sí yé o àwọn afọ àdúgbò náà ọ̀dà amínà aláǹdí wa láyé àṣàbò àti àfọ àwọn aláyọ̀ ọlọ́pàá dàpọ̀ rọ́yìn ọlọ́pàá tó dàrú wọ́n lè ta yóò yìn láíláí àhọ́wọ́ ọ̀dà kò wọ́n tẹ̀lé ìdílé aláàbà tó ẹ̀yin ìyá olóbìnrin òkè púpọ̀ ẹ̀yin ìyá olóbìnrin gbogbo yìí tẹ̀ jẹ́ àgbésí pásítọ̀ ayé yàtọ̀ ayé yóò dé bàjẹ́ àgbọ̀dọ̀ pàyẹ lásìkò tọ́lá yóò dáná sí i wọ́n lọ dáná sí i. alájà àfàǹtà òkè ẹ̀dá ẹ̀ fàǹtà àdéhùn ìbáraẹni kọ́ mọ́tò fàǹtà àdéhùn fàǹtà kọ́ra kìí ṣe kóòkì fàǹtà. Aláwọ̀ asàlẹ̀ kan lọ́rọ̀ gàrí. Kí ló ń gbọ́ òkú lọ́wọ́ kó tuma? Alájà kóòtù náà. Tani kóòtù bí lẹ́yìn tẹ̀lé kótó yìí tó àyè ẹ̀rọ kótó yìí tó àyè. Ìbáraẹ̀ka yẹn máa bọ̀ wọlé bọ̀ lọ. Gbogbo yìí lè kéde ọmọ yìí ẹ̀ ní falẹ̀ sọ́kú. La hawla wala quwwata illa billah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Tani infinity promotion wọn náà ní dàgbà alájẹ kókó lọ́wọ́ ní ọkọ̀ òní ìtawà ó ti yá báyìí kó lọ́wọ́ ní lókùbánù àgbàdo yóò máa bọ̀ sí a máa ṣe kó ní nǹkan bí kára rẹ̀ yóò tó síbẹ̀ tí nǹkan ló lò dáa jẹ́ náà nígbà tí ó bọ̀ ọ́ tàbí ewu promotion ó dà
ewu promotion. Bẹ̀bẹ̀ tó dà. Ok, ó ti dà. Ewu promotion. Bẹ̀bẹ̀ tó. Ìfẹ́rẹ́tì gbogbo yìí láti gbàgbé yóò máa bọ̀. Ẹ̀sìn wá sílẹ̀ kan. Ẹ̀kọ́ máa bẹ̀rẹ̀. Ọlọ́run tẹ́jú ẹ̀ lọ́pọ̀ pẹ̀sì. Àhọ́wọ́ náà kò wọ́n tẹ̀lé gbàgbé náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn ilé àwọn àdúgbò wọ́n pa wá sí akéwù wa lọ́dọ̀ Kamali. Àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwù. Ẹ̀wọ̀n àwọn dókítà òun wá tó jẹ́ tàdàbíyà. Àtàwọn púrọ̀fẹ́sọ̀ wá tó jẹ́ tàdàbíyà. Àjàjà onísànà wípé lórí dábí. Ibi yòówù kálẹ̀ tẹ́ onílé dúníà. Wọ́n ti fi ládàbí ìmọ̀wá gbogbo àdàbí. Adúpẹ́ fún àwọn bàbá sẹ́yìn Kamali. Àwọn yìí lára wọn dúpẹ́. Báyìí lòlú ọmọ kọ́rẹ́nsì. Mayawa kula ya pelo. Mayawa kula ya pelo. Apesi ìdùnnú abudu rasini. Ọmọ táyé tó dùnnú táyé ìpè kọrẹ́sì. Àgàgí. Kọ̀sọ̀wọ́ tọ́jà bí ọwọ́ àlàrúsátì. Má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí bàbí. Àyọ̀wọ́ kú lọ́rọ̀ rẹ̀ kàbíyá. Àyọ̀wọ́ kú lọ́rọ̀ rẹ̀ kàbíyá. Àyọ̀wọ́ kú lọ́rọ̀ rẹ̀. Kọ̀sọ̀wọ́ tọ́jà bí ọwọ́.
rẹ̀ lọ́fẹ̀ ìwọ ọ̀kú. Lára ìsìnkà bí sọ̀rọ̀ pẹ̀lú ìwé. Ìwọ ló jẹ́ máa ṣàwọn. Àkòsí máa ọkú ọ̀rọ̀ rẹ̀. ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. Allah ni wèrè fún àdébí Muhammad. Alábìrẹ̀ kí gbogbo èèyàn lèèyàn.
wí pé mẹ́ta lèèyàn. Mẹ́ta lèèyàn. Wọ́n náà máa gbọ́ gbogbo yẹn dáadáa dé. Alákọ̀ọ́kọ́ Náà. Ọmọlúwàbí Èèyàn ẹni. ó lè mú. Ó lè má ní. Ó lè mú. Ó lè kàwé, ó lè má kà. Ó lè kápá. Ó lè má jápa. Ó lè ní sí, ó lè má ní sẹ́yìn. Ó lè jẹ́ nípò. Ọmọlúwàbí sáà Ó lè jó lórí. Ó lè jẹ́ ní sí ọwọ́. Ó lè jẹ́ ní sọ̀wọ́. Ó lè tó lù. Ó lè jẹ́ lù. Ó lè jọba. Ó lè jọba gómìnà. Ó lè jẹ́ Ó lè jẹ́ baálẹ̀. Ó lè jẹ́ mọ́gàjí. Ó lè jẹ́ kámẹ́rámà pẹ̀lú. Ó lè jẹ́ ọkùnrin. Ó lè jó bẹ̀rẹ̀. Kul a'udhu bi rabbin nas. Torí pé àkọ́kọ́ nù ìjọba ọmọlúwàbí èèyàn. Nálà kó èèyàn náà ó lè ní. Ẹlẹ́kejì kàkẹ́ àdébí. Àrẹ̀sọ́lọ́wọ́ pa Àmì èèyàn lòun náà. náà dájú. Ẹni wọ́n máa fi ṣàyè. Wọ́n máa fún gbàgbé. Wọ́n mọ̀ kó ń gbádùn káàkiri. Bá a sọkùnrin. Ìbá sórí. Mo ti dàgbé. Wọ́n máa lò sẹ́yìn. Wọ́n wọ̀ wọ̀. Bá lẹ́yìn ló bẹ̀rẹ̀ ìjọ ọmọ sí apọ́sí. Ó yẹ kó lọ́kọ́ kéde. Káàdó dàpọ̀ yẹ dáadáa. Àti owó onímú wọn náà pẹ̀lú ògbó ọlọ́run. Bàbá àtọ́jà. Àrẹ̀sọ́lọ́wọ́ pa yín. Ọmọlúwàbí. Ọmọlúwàbí kan lẹ́ ẹlòmíràn akẹ́kọ̀ọ́ òwò. Àìkọ́ ọ̀gbẹ́ àti àbá àdúgbò. Ohun ló ń bàbá ìfẹ́ bàbá. Alájà kìí ṣe ẹlẹ́nà. Àbá àtọ́jà. Àrẹ̀sọ́lọ́wọ́ pa yín. Ẹ̀yin wọn Ẹni kò wọ́n máa sáyé. fi sáyé káàkiri. Ló fi dùn pé gbogbo ìkan tí ń ṣe fáàrí. Obìnrin òwe. Wọ́n ní ọmọ kò wá. Wọ́n wá pèpè tìlúkẹ́. Ó ní ná tìlú Ṣé tani. ìdúró ní pẹ̀lú sóòrè? Àbẹ̀bí tẹ̀sí ẹ̀ lọ́wọ́ ni. Ọ̀n tẹ̀sí ọmọ. Tànáńkọ́ tànáńkọ́. Wọ́n tẹ̀sí òun náà ni. Jíjẹ káwọ̀. Wọ́n tẹ̀sí ẹ̀. Wọ́n tó ní ìlọ́wọ̀. Wọ́n tó fi méje o. Wọ́n sì tẹ̀sí wọn. Èmi tẹ̀sí wọn wò ní o. Ọ̀n tẹ̀sí ọkùnrin àbọ̀kùnrin tẹ̀sí ẹ̀. Wọ́n lọ sí ẹgbẹ́ mi. Ọkọ̀ fẹ́lẹ́ lọ. Àfáà yìí. Tí ọba tí lè tí ọba tí ń so ọ̀nà kìló. Àfáà tó dáa. Qul a'udhu bi rabbin nas. Ẹni wọ́n máa fi ṣàyè. Ó ti méjì. Tọ́lọ́. Mẹ́ta ni. Ẹni wọ́n máa ṣàyè. Ẹni wọ́n máa fi ṣàyè. Tó ní méjì. Ẹni táyé ọmọ sí ló sì dé. Ẹni táyé ọmọ sí ẹjọ́. Fún bá ní kó wàhálà ló lọ́wọ́ fọ́ sí kò méjì. Ẹni táyé ọmọ sí ní kẹta. Bí bá ń jábọ̀ wàhálà kan yóò máa jábọ̀ mí. Yóò máa tàbí pọ́blẹ́mù kọ́kọ́ kò mí. Ọlọ́pàá bá kọ́ lọ́sẹ̀ ìsọjà ní ọ̀nà lọ́sẹ̀ tó kọ́ lù. Èèyàn lòun náà. Bàtà àdáyé. Bẹ́ẹ̀ náà wá ní Yorùbá wá tẹ́lú gbàgbé gán. Yorùbá dẹ́rù àyè. Ayaba lè ní. Yorùbá tẹ́lú gbàgbé gán. Lọ́nà wo? Yorùbá náà wọ́n sàbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn wa náà léjì. Adéyẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n tún wá kí ló ọmọ yìí Náà kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ yẹn. yẹn. Àwọn ìka àgbà mú bẹ́ẹ̀. Yorùbá bá ṣàdúrà fún yàtọ̀ yẹn ọ̀rọ̀ kó tó sàlẹ̀ yìí. Ọlọ́mọ ọmọ kó wá dá o. Kí ló kó wá dá ní sùn? Ọmọ. Àfikẹ́ ìwọ yẹn díẹ̀. Ìyá mi rí ẹ̀mí ọlọ́mọ ọmọ kó wá dá níta lábúrú. Ntàlá ìdá. Àfa àtọ́jà. Ẹni tọ́lọ̀ ọ̀pọ̀ wọn adé yìí. Ẹ̀sìn náà bẹ̀rù èèyàn. Wọ́n tún kí láàrin wá ní ọ̀gbẹ́ yẹn. Wọ́n bá bá fọwọ́ àdúrà ní abẹ́ ìbámu sáfù ọlọ́pàá wọn náà léèyàn. Qul a'udhu bi rabbin nas. Ọwọ́ àti ọjọ́ kan. Ọlọ́run kí ìyá òye yìí má nílẹ̀ kí wọ́n gbé lówó. Wọ́n bí nàìjíríà sì máa tẹ̀lé. Pẹ̀lú àwọn èèyàn. Wọ́n yẹ kó wá bàdá áàtì náà kí ló yẹ àṣàdá. Àwọn tó ń bẹ ọlọ́run tó bí agbára ayé fún wa. Pé ilé alọ́ abẹ́ bàtẹ̀ Káwọ́ àgbàtì òkè ní Kánádà kí wọ́n kọ́ lẹ́yìn. Pé wá amákùn bàtẹ̀. Káwọ́ àgbàlá lẹ́yìn kásì tó lè jẹ́ lójú oorun ó sì yó. Lẹ́yìn ọ̀jẹ̀ olójú oorun kásì kẹ́rìtì ẹ̀ lójú ayé. Báyìí ẹni bá ló ń jagun kó sì jagun. Adùn yẹn lámàdà lójú oorun kó sì ta yín kọ́ sójú ayé. Lágbájá máa lè lọ́wọ́ yìí kó sì máa Ó sì lè. máa rìn lọ. Lágbájá onímú rẹ̀ máa rù kí kó sì máa rù kí. Lágbádá kọ́ sẹ́yìn àtàwọn àjẹ̀gbẹ́ kó Ó sì sì máa máa jẹ́. tẹ̀lé. Àwa ló fún Subhanallah. wà máa lè kó pẹ̀lú àkàrà ti ní àhàlẹ́. Àwọn tó bá wẹ̀ àwọn Bá a bá dé láti kìí àná àkọ́rọ́ wò fàmọ́dá. tó bá wẹ̀ àwọn ṣe láti kí àwọn. Níwájú bẹ́ẹ̀ náà wọ́n láwọn láì fẹ́. Ọlọ́run agbára yé mi kó pè fún mi. Ẹ̀ka.
Ìdájọ́ sọ àtẹ́lẹ̀ ìdáwó tó lọ ṣùgbọ́n kẹlẹ̀ ìsànsìkà sáwọn kan wà tẹ́lẹ̀ lágbára sá sáwọn tẹ́lẹ̀ lágbára sá ní mẹ́ẹ̀kì ìwà ni ìdájọ́ ọmọ ìṣòwò kò sí ní yọ̀bù. Bàbá bẹ̀rẹ̀ wọ́n jáde o. Yìí. Àwọn tí ń bá òkè lábà tó Kò ságbára gẹ́gẹ́ ìmọ̀ ìnáyà fi wí. wọ́n bẹ̀ o. Àwọn tí wọ́n pẹ́ kẹ́yìn ọ̀bẹ̀rẹ̀ kọ́ máa yé bí adìẹ kẹ́yìn ó sì máa yé. Àfáàsì bàbá. Wọ́n tó lọ wọ́n rí pé ẹ̀mí àdébí ọ̀dà ó ti bí rí. Àwọn kẹ̀lẹ́ bẹ́ ṣe ọwọ́ ní ẹ̀kọ́ yìí sáà níbi. Wọ́n ti bí wọ́n wá ní ìmọ̀lẹ̀ kásánwó kàrà. Wọ́n jẹ́ àdébí Muhammad mọ́lẹ̀. Ìwọ̀n àti wọ́n ké lù rọ̀. Àdébí wọ́n gbé ránkì wọ́n ti lù sí. Wọ́n ta ránkì. Angkashi pada umur itu dengan penemukan, masih dia tadi pokoknya masih pemusaka, ada macam dia, macam dia kasar ini pokoknya, orang dia kasih pokan, usia orang ini dia, enggak ada apa sih juga ini, kalau ada belum buka bio, belum disebut seperti ini, atau pada kamu makan, kamu makan sendiri itu ibu nak musibah. Ọwọ́ fún olùkúlà lóṣù méjèèjì ọ̀kan láyà mẹ́fà ọ̀kan láyà márùn tí n bá ti ń kí àyà kan àṣàkọ̀ kó sì máa tún. Kí àwọn àyà náà kó ní àkóso bẹ̀rẹ̀ fún wa. Àwọn bírápì náà sì bírápì ní Fọlábí. Ìyàtọ̀ ìgbúlẹ̀ kan wọ́n kò ní wí. Kún Sọ pé àwọn bírápì ní Fọlábí. ọlọ́run sábì ìgbẹ́lẹ̀ ọmọ arákùnrin hàn. Mi ò ṣàrì máa kọ̀ lápá. Níbi àbúrò àwọn ẹ̀dá àdìgbò dá. Àwọn èèyàn. Àwọn èèyàn mú. Wọ́n lọ gbàgbà fún wọn. Wọ́n lọ ní wọ́n máa dùn ó sì mú wọn. Àbúrò ti gbé lọ. Àwọn kan lè dé ìgbélé ìgbélé sí i. Ìwé iṣẹ́ ìyá dáwọ́ èèyàn wọ́n wá. Àwọn kan lè dá sáà dáwọ́ ìgbélé ìgbélé lásì ní wàhálà náà. Àjọ àlọ́ sí máa. Bàbá ṣe fún wọn ẹni èpè sí ni wọ́n. Bàbá yìí. Bàbá. Mi ò ṣàrì máa kọ̀ lápá. Níbi àbúrò àwọn ẹ̀dá àdìgbò dá. Wọ́n ní ṣàrì máa sì kí ní ilé àwọn àkọ́bá. Àtàkùrọ̀ ìtẹ́gbọ̀n ìgbẹ́ kótókótókótó tí wọ́n yí bọ́ bẹ́ẹ̀. Wọ́n ní ṣàrì náà fáadá ti ìfìlẹ̀ ọ̀kadì. Àti tó wọ ní tíra, wọ́n tún wọ ní ìjímèrè. Wọ́n rán aláwọ̀ ìjímèrè. Àbí wọ́n rán aláwọ̀ dúdú, àbáwọ̀ pa. Àbí wọ́n ti mú kéde. Àbí wọ́n fi sínú òwò wọ́n mọ wá wọ́n kò sí dáhùn. Wọ́n ní ṣàrì hásìdì ìsá àṣàdì. Àtàkùrọ̀ àwọn ilé ìfèéta, àwọn ilé náà. Àwọn tí wọ́n bí wọ́n yóò lọ́nà láyé yẹn. Ọlọ́run lórí ilé ké wọn là pépè bí Àwọn wọn. olórí máa pa. Kún àwọn bírápì náà sí. Ìyá ìlànà ìlú sọ bẹ́ẹ̀ kọ́ wá sórí èmi ọlọ́run kan bá àwọn èèyàn. Mẹ́líkì náà sí. Èmi ọlọ́run olùkápá àwọn èèyàn nìkan mọ́ kápá wọn. Ìdá náà sí. Èmi ọlọ́run ọba tó lè mú àwọn èèyàn nìkan mọ́ lè mú wọn. Mi ṣàwé ìwàsíwàsí lè kà náà sí. Nígbà burú yóò yí èyí tí wọ́n bàbá tó ń lọ tó ń bọ̀ tó ń sọ̀rọ̀ fún wọn kó tó sọ̀rọ̀ fún wọn tó ń kalẹ̀ bí. Àlẹ́rí ìwàsíwìsù fi sùdúrì náà. Ẹsẹ̀ ìbẹ̀rẹ̀ ni wọ́n tó tọ́ka láti àgbà kó wọn. Mí nà ìjì náà. Ìlọ ìgbà tó wọ̀. Wọ́n tún lè gbèrè tó ń gbé fìlà. Àwọn arẹtí rẹ̀. Gbogbo tó gbogbo ọ̀tà fún wa rẹ̀. Báwo rí àwọn fẹ́ ní ìfowó. Àti bàbá yà sẹ́ẹ̀lú àìpàdé. Àlẹ́rí ìwàsíwìsù fi sùdúrì náà. Àwọn tó ń dá sọ, àwọn tó ń fún lóde, àwọn tó ń fún lówó. Jésù bẹ̀rẹ̀ lọ káwọ́ bá ti dé lóde tí wò sí máa sọ ha. Ọlọ́run ìjọba lè fẹ́ lórí mọ́. Mínà lìjì nẹ́tì wà náà. Àtàlẹ́ wọn ti yẹ pé yóò lè dá sàṣì sàkọ́sà àkọ́kọ́ yẹn kọ́ lè ní ọ̀rọ̀ sí. Àjẹ́lẹ́ ìlú wa tó ọba wa ẹ̀sìn sí. Ọlọ́run ìjọba lè sọ fún ọba sọ́dọ̀ ìgbẹ́lẹ̀ kó ló wà wí ìyàgbẹ́ tó fún wa. Báyìí yẹn wọ́n lọ oríṣi láti wọ̀. Ọlọ́run sì àgbo olórí làwọn yìí. Àyẹ̀kọ́ ni wákàtí sí i. Bàbá wa
ọba àwọn olórí ìtànà nílọrin bàbá wa já ìbàdí àlàó ọlọ́kọ̀kẹ́ bàbá náà àmì ọ̀sálọ̀ ọ̀mẹ́rin tí ń ṣiṣẹ́ ilé ẹnìkan fojú ọba fojú lọ́wọ́ ẹnìkan fojú ọba ọ̀pá ẹ̀ṣọ́ mọ́ ọ̀sálọ̀ ọ̀mẹ́rin tí ń ṣiṣẹ́ ilé. Láti náà á bí mọ́. Ẹnìkan bá bọ́ lówó, ẹnìkan bọ̀ bá owó ẹ̀sọ́ wò. Àwọn ọ̀rọ̀ nìyẹn rí. Wọ́n náà jọ́jú ẹ̀ náà jọ́júmẹ̀ntì. Ìyẹn ní sọ. Àbá ẹni tó lè sọ pé ètè ìbá gbogbo tí ìbá tọ̀ fún ẹ̀yìn ìrìn lórí Orí bẹ́ẹ̀ fẹ́ mi náà. ọba tí ìbá mi. Ọlọ́dún yìí gbé fún àwọn ọmọ ọlọ́wọ́ mi. Ẹni tó lè gbowó lè pẹ́ àgbàgbà mi náà. Lágbájá ò sí ní ìdí mo fi ṣàdúrà fún o. Gbogbo orí wọn kọ́ ló sì dùn. Ọba dé mọ̀ mi kọ́ ló sì lórí mi náà. Tí wọ́n wá ní kí ní díẹ̀ tó kù lẹ́yìn káàkó sí àgbákò rẹ̀ kọ́ ló wọ́n fẹ́ mi. Bọ́lá ló ń kà á wọn ni. Èèyàn náà ẹni ó lè fún fún ẹ. abẹ́ni sórí fún. Bọ́ọ̀ tí ó sì kọ́kọ́ ní sọ. Yóò gbé mọ́ra ni. Tọ́wọ́ tó lè tẹ́tẹ́ bọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ti já máa. Mo ní ọjà aláta ní kalẹ̀ bá mi kalẹ̀ ọlọ́fẹ́ lẹ́sàn. Ilé ikú kò wúlò wá. Ọ̀sẹ̀ ìjọba mi lè ọ̀rọ̀ ìfẹ́ sílẹ̀ o. Mo ní ọkọ̀ pẹ́lẹ́ ní ikú ni ọ́. Ẹ wá o, baálé máa sórí. Baálé wo ní sórí? Baálé wo ní kásẹ̀ sí máa? Ẹ wọ́n lọ ìbọn sílẹ̀ kí ni? Baálé wo ní? Ẹ náà máa gbàgbé ẹ̀ kí ló ti ṣe? Ẹ bọ́ rẹ̀ lójú kó o sọ. Wọ́n á kẹ́lẹ́ sọ̀rọ̀ ní. Ọ̀sẹ̀ ìjọba mi lè lọ́wọ́ rẹ̀ nílẹ̀. Oní ọjà aláta ń lé ikú rẹ̀. Ẹjọ́ tiẹ̀ bá wọn, ẹjọ́ tiẹ̀ bá wọn sọ. Ẹni tó sórí fún kọ́fẹ́ kó bá ọ̀rẹ́. Ọ̀rẹ́ sọ̀rọ̀ gbọ́dọ̀ sábà fún àwọn Kò sáwọn ẹgbẹ́ rẹ̀ ṣe kí àwọn ìtọ́jú ìlú sí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ìwọ̀n lákàtà báyìí. Máa transfer tẹ̀lé sí o. Kí ló wí? Lọ bẹ̀rẹ̀ business. Kí ló sọ? Kí ló sọ? Tẹ̀lé yóò. Èmi. Ọ mi ò mọ̀ ẹ́. Mi ò mọ̀ ẹ́. Ọ̀fẹ́ yá omi. Ẹ̀mí náà. Tó bá máa dá padà díẹ̀díẹ̀ after 5 years. Ẹ̀mí kò ní kúrúkú ẹ̀. Ẹnì kankan wò sí gbọ́dọ̀ bọ́. Sọ́kọ̀ tẹ̀sán. Ó fún kú bá ní o. Lọ́wọ́ lọ tún bíbí ọbẹ̀ ni. A ní ẹ̀bá ń lẹ́bẹ̀ ní ẹ̀. Àwọn arákùnrin ló lọ bá. Ó kú rẹ̀ fún mi. Ẹ máa pa á. Àkókò lẹ̀. Láyé ọ̀fọ́rọ̀ yìí. Owó tó ọkùnrin náà ló fi ní pàtìkẹ́lì rẹ̀. Owó ní o. Yìí wọ́n jẹ́ kí aláàánú. Ọ̀rẹ́ wọn láyé. Wọ́n gbé kò sẹ́jẹ̀ tó kò sẹ́jẹ̀ rẹ̀. Nígbà tó sá lóye ká máa lépa kú rẹ̀ di. Àwọn ẹni kú ló kù náà. Àwọn ọ̀yà aláṣọ. Kìnní yẹn wá dà bí bẹ́ẹ̀. Ó kún wọnú fábílì yẹn. Bàbá rẹ̀ ti kú. Ẹni ó kú lákúrò bàbá rẹ̀. Ọ̀tọ́ ohun àyìnlá tó ti ṣe rí. Ọmọ wálé. Àlejò ìgbésí sùn èyí. Ẹ káàbọ̀ pẹ̀lẹ́. Ẹ̀bùdó bẹ́ẹ̀ yìí nà. Kí ló ṣẹlẹ̀? Àkùsí àkùsí. Inú mi ní sà. Ìgbàtí ọgbọ́n wọlé ti bẹ̀rẹ̀ ìsọpákó. Ọwọ́ àdùnnú mi sà lọ́wọ́ ìdájí pẹ́ o. Wọ́n ní kí wọ́n fún mi ní owó kékeré kékeré sọpọ́ọ̀tì bísíǹsì. 5 million. Àkáǹtì rà. Wọ́n sàkọ̀ sí àkáǹtì. Wọ́n á lọ bàrúkà. Ọwọ́ àdúgbò náà ló fi àti ìlú dà. Ọwọ́ àlọ́ tán. Àwọn àlọ́ dájú kú ilé wọn yìí. Orí ọ̀sẹ̀ ni yàrá yẹn. Ṣé ọwọ́ dàbí pé wọ́n lọ fún mi? Ẹyẹ fún mi lóru. Bàbá rẹ̀ ti kú náà. Sẹ́yìn mo bí. Tí ẹ bá yẹ kọ́lọ̀ gan kékeré kọ́lọ̀, wọ́n fẹ́ kọ́ta kọ́ dà mọ́. Ẹ bẹ́ẹ̀ kí ní gbogbo ọ̀nà títí bá sí lọ́wọ́ ìjọba jẹ́ ti. Ẹni ẹ má sì kí nínú yóò. Àdúgbò táwọn máa ń lò tí ó gbé wọn. Wọ́n gba ayé àkọsí màsíìnì wọn tún yí lọ sí òkè. Lọ́wọ́ ayé wọn kì í lọ bẹ́ẹ̀. Ẹ lè fọwọ́ olóko. Àyẹ̀wò tí ilé ìfowó padà yẹn lọ́dọ̀ lọ́wọ́ jẹ́ ẹ̀jẹ̀ wá sẹ́yìn kókó sọ́nà. Tàwọn lẹ́yìn kálẹ̀ yẹn. Wọ́n náà tó tiẹ̀ kálẹ̀ yẹn. Kálẹ̀ yẹn. Ọ̀rọ̀ tí ó kún lẹ́ fún wa yìí máa. Ẹlẹ́bí tó wà fún àmàlà. O ṣe gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹgbẹ́ sí ti ṣe olùtúrè. Ó dáadé ẹ̀sìn náà wá dúró tán. Àwọn afáàjì pàdé lónìí. Àwọn bá ti bàjẹ́ rẹ̀. Ẹ mú àfáàjì wà lábáyé. Ọwọ́ ti gbélé ẹgbẹ́ rẹ̀ tó ló ti báyìí. Òun ni ó sọ fún àtàwọn àwọn ọmọ rẹ̀. Ẹ bá mi mẹ́ o. Ẹ má dùn mí púpọ̀. Olú èmi ni ẹgbẹ́ ọ̀dọ́ ẹ má jẹ́ ìlú ìgbẹ́ ọ̀gbẹ́. Ẹ má bá mi létí ọ̀tún.
ọ̀sẹ̀ kó lọ síbi. Ẹ má bàa lẹ́tí ọ̀tún torí dùn mí o. Wọ́n á kó owó lọ́dọ̀ bàbá sí ní ìdí ìgbé sáàbà. Sáàbáàlù àbánífá. Sáàbáàlù táwa lágbègbè yẹn. Èmi ò tẹ́ wá màmá o. Tàlà lágbègbè yẹn. Níbi tíyàwó tẹ̀yẹ̀ dá ẹni tẹ̀yẹ̀ pè ló pè é ní. Sọ́kọ títí pípẹ́ ní ẹni torí pọ́pọ́tì. Ọbẹ̀ pa ni ọmọ náà nínú ẹ̀mọ́ fífún oṣù lọ́fẹ̀ ni. Wọ́n sọ àwọn àmì nìkan. Àgbẹ̀ ní ẹ̀dá rẹ̀, àwọn èsì. Níbi tọkùnrin tí ń dégbà tí bẹ̀rẹ̀ ìyàwó ẹ̀ torí pọ́pọ́tì. Àbúrò fẹ́ pa ìgbé ẹ̀rí pọ́pọ́tì. Ẹ̀gbọ́n fẹ́ pa àbúrò rẹ̀. Torí pọ́pọ́tì. Má dàbí ilé ọ̀gá ọjà àbọ̀mọ ilé. Ọ̀làkùnrin yìí. Bàbá ọ̀gá ọjà àbáwọn ọmọ. Àwọn ọmọ ilé pẹ̀lú bàbá mi. Ọ̀làkùnrin yìí. Ó mà ṣe yàrá. Lìkẹ́ ìtàní mà. Ọ̀yá rẹ̀ torí pọfẹ́sọ̀ gbogbo láyé. Lìkẹ́ ìtàní mà. Torí pọfẹ́sọ̀ gbogbo láyé. Tàlákìtà náà mà mú ní àmìká. Ọwọ́ àti ẹni tí ó sùn oṣù láàárọ̀ oṣù lọ́sàn oṣù lẹ́kọ̀ọ́ wá tẹ̀lé. Tàlákìtà náà mà mú ní àmìká. Ní àmìká ń kọ́ tẹ̀lé. Sìkìdì. Wọ́n sọ ọ́. Fàlà ìnàdá wá sí mú. Wọ́n lè sọ̀rọ̀ ààrẹ tó ní láì fi ọ̀gá yìí. Sáàpù tó ọ̀gá yìí láàrin. Kẹ́kọ̀ọ́ ìdí wá sí. Lórí ìlú àwọn ọmọ ìyá méjì tó ní fi ara wọn. Wọ́n sàwájú. Lórí ìlọ́kọ̀ láyà tó ní fi ara wọn. Bí nàbí má ti wá. Níbi àgbákò òkòkò wáyé rẹ̀ wá sí. Àfùsẹ́bí tàbí iná òmú. Ọ̀parí wọn jẹ́ yányá. Àtàbàdà ẹ̀sùnmú. Ọwọ́ bẹ̀rẹ̀ ìjà, òní ìjà, ọ̀la ìjà, àárọ̀ sálẹ̀ ìjà ní gbogbo ìgbà wọn ló sì ń bẹ̀rẹ̀ yẹn. Tẹ̀sán wọ́n tẹ̀sán àbù. Ọ̀nbọ̀ ọ̀fọ̀lókè ọ̀kọ́lẹ̀. Tẹ̀sán wọ́n tẹ̀sán àbù. Ọ̀dà ọ̀dà kí gbogbo ayé. Fíntúnìyá bìlà bẹ̀rọ̀ bí. Káyì ṣe pé kọ́ńtà ló sáré sí ní ìkẹ́tì ọ̀dà ni. Má a sì dáhùn lẹ́yìn. Ìgbà tí ẹ̀kọ́ sún tí lè gbọ́. Fọ̀nà máa mú láyé mímú. Ẹni àgbẹ̀yìn ti dá pẹ̀lú ẹ̀yà tí wọ́n kúrò síbẹ̀ ni kò ní ga. Ọ̀dàlẹ̀ ò ní ga. Lóògùn ò ní dín. Kò ní níláyé. Ọ̀gá náà wọ lágbàdá tí wọ́n ṣe sí ìlú ẹ̀. Ó sọ̀rọ̀ kọ́ dàdé ẹ̀rí. Ó ní bàbá àwọn ọjọ́ kan sí. Bàbá àwọn fẹ́ tẹ́sítì tá a lọ ọmọ gidi náà hàn. Olùwájú ọkùnrin náà ni wọn. Báwo bá àwọn ilé kùn nálé? Àgbàrá pẹ̀tù ọ̀kan àjẹrí tó 3,000. Òun á ló gbọ́nà, òun yà sọ̀rọ̀ ìsúyà, ọ̀pọ̀ ti súyà 500 nílé. Báyọ̀ kó wọn níta, báyọ̀ kó 2,000 wálé. Wọ́n farabalẹ̀ ìlú ti dé pé dáadáa kó tó mú ní náírà bẹ́ẹ̀ kankan. Wọ́n sọ fún 1,000. Kọ́ ọmọ ẹlẹ́yìn kọ́lé, wàá tó padà. Ká wọ́n lè tó wọ́n ti kú nílé. Báyọ̀ tó wọ́n ti kú nílé. Wọ́n máa ń darí ìgbà. Káàdì ìgbó kí lè kó. Káyọ̀ máa gbé wò. Òun gbà fún fún ti gbọ̀ pé máa gbé wò. Eré tó ń kọ́ nílé kọ́lé, wọ́n ti lọ sí ilé ìwò. Ló wá délé. Àwa ní epo dà. Olówó jẹ. Bàbá kò yà ní náà. Àwa ní mo ní ìkòkò ìdàgbà yẹn tó. Ṣé wọ́n bá kò lásà tó bí bẹ́ẹ̀? Wọ́n bá kò lé lọ́wọ́ lẹ́yìn. Lójú ìyàwó mi ló ara mi. Láti tó náà
lòun ti wà lóyà. Tí bàbá àwọn bá kó kẹ́kọ̀ọ́ láti gbàgbé òun nígbà wọ́n kọ̀ dé tiẹ̀ àti táwọn yẹn sì wọ́n bá. Tó o bá wò pé ọ̀sẹ̀ kan oṣù kan wọn àrántí wọn àgbẹ̀wò tó ní ẹ̀kọ́ kẹsì lọ́nà. Ẹ̀dùn bẹ̀rẹ̀ sẹ́yìn ẹ̀kọ́ àfàwọn lórí ẹ̀kọ́